وكاشف الدر والبلايا طول لنا أمور نور الدين بالأمن والسلم والعطايا وهب له من لدنك رحمة ورقد العيش والمزايا واتيس له جميعا ووته بالحفظ من رزايا لا تشمتن بالعادي واحفظه من فوجات المنايا وأنت أرحم الراحمين وغافر الذنب والخطايا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبد الباسط تقدم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا. قال قد أوتيت سؤلك يا موسى. لا 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 ربنا الله 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 حسبنا كل ما مد إلينا يده فله أقصار مما مده. يرحم الله الذي يرحمنا والذي يسد إلينا هده والذي يرمي إلينا سامه. àwọn onílù nílùú bá wọn fún àrí bóyá wọn fún wa àti fi ṣe àwọn sáájú. kó lálẹ́sí ẹ̀tì ló bò ó wáyà kó mọ̀lẹ́kọ̀ èrò àti máa dé dà ó wáyà kó mọ̀lẹ́kọ̀ èrò àti máa dé dà ó. Allah 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 Rabbuna Allah 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 hasibuna anta ya Allah rabbal alamin rabbi al-ala wa hasbi kullahin kulli man qad asanu tarbiyati بلسه في جمعي الكنس السمين بلسه في جمعي الكنس السمين منهم شيخ الهدى عبد القديم مرشد الهادي إلى النور المبين
والكتوي شيخ مشهود الذي يكشف العجب بالعازم المكين يكشف العجب بالعازم المكين وبي شيخ الهلوري حسن ثم أمي عملتني باليمين وجزاه ربه خير الجزاء لا يضيع الله أجر المحسنين لا يضيع الله أجر المحسنين طولا بالأمن ربي والرخاء أمر نور الدين بن حسن الأمين صل يا ربي على أحمد ما صحبه والتابعين الراشدين صحبه والتابعين الراشدين ربنا فاغفر لهم وارحمهم واعف عنهم وارض عنهم أجمعين. eléyìí tí a wí kó máa bẹ lágbàáyé pé a fi kí Ọlọ́run àwa tọrọ àlékún kí Ọlọ́run àti gẹ̀ lọ́dọ̀ Ọlọ́run fún iṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹyìí kí ó máa ma lórí Ànábì nìkan kó máa bá wọn ra ilé ra àwọn sàhábà rẹ̀ wọn fà wá tí wọ́n ṣe dáadáa fún wa Bailatul Maulana Sheikh Mashhur Ramadan Jibril Al-Amir Al-Ketu ọlọ́run járe mọ̀kẹ́ bàbá Sheikh Al-Hajj Abdul Ghani Daoud ọlọ́run kẹ́mi ọlọ́run járe mọ̀kẹ́ káàdì gbogbo àwọn afá wa torí àsìkò àwọn òbí ẹni kọ̀ọ̀kan wa tí wọ́n ti lọ ọlọ́run bá wa kẹ́ wọn ní kẹta kìyàmá àwọn tí wọ́n ń bẹ láyé bá wa kẹ́ wọn kẹ́ táyé àwọn ilé ìbò lọ́dọ̀ tí wọ́n ní all protocol is duly observed. bí àfáà wa ti gbé kalẹ̀ náà ní ká tẹ̀lé torí pé inú muskila kì í ṣe òsì nìkan ní jẹ́ problem tí àwa mùsùlùmí tí a face inú muskila náà ní tẹ̀díyìn olùwàkì kí mùsùlùmí ó ba àkókò jẹ́ ìbá àkókò jẹ́ ńgbà mí náà tún máa ń fa òṣì. naam mo kí gbogbo àwọn afá láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé laqad sakanu qalbi famali ghayruhum alayhim minar rahmani azka tahiyati kẹ́lẹ́ kó máa jẹ́ kíkí gbogbo àwọn afá bí n bá wá kí bàbá wa olóde òní máa kí bàbá wa Maulana Sheikh Alim ayébẹ̀kọ́ ẹ ṣàyẹ̀dá kí n kí Sheikh Alim bí n bá lè kí ẹ̀yìn torí àkókò wá sí ògbà kólekóle à ń lọ wá wákàtí kan bí wá sí kí là ń sọ tó tó bá wọn. naam àwọn bàbá wa Sheikh Alim ọlọ́ni àmọ́ wọn lọ mọ́ṣábà ayá fi wọn. amiina. mo sọ pé salasatu abnai khalaifu alimi bóyá o lè ṣá máa gbọ́ mo ṣe àkọ́ǹsì náà. Khalaifu alimi. Khalaifu alimi. nínú àwọn jáàmù khalifa nìyẹn alẹ́ ní kúlàfà o. salasatu abnai khalaifu alimi wa kulluhum dunal mira mislu alimi. wa kulluhum dunal mira mislu alimi wa kulluhum dunal mira mislu alimi. salasatu abna'in. salasatu abna'in. khalaifu alimi. mo kí bàbá mi Maulana Ash-Sheikh salamuli ala libadiri li musama Muhammad salamu ala nuri ladhi ja'al huda
سلام على البدر المسمى محمد سلام بابا مولانا الشيخ فضيلة الشيخ علي akéwúkéwé alàárìfù bíláì alhamawi ọlọ́run jarí pẹ́ lẹ́lẹ́bí jábílẹ̀ òdá salamu alálẹ́ bàdìrẹ́lẹ̀ musamma muhammadu salamu alánúrílẹ̀ sí jábílẹ̀ òdá. salamu alálẹ́ bàdìrẹ́lẹ̀ musamma muhammadu salamu alánúrílẹ̀ sí jábílẹ̀ òdá. ọlọ́run jára bàbá wa pẹ́. Baba. Salasatu abunai kala. Ifu alimi ibi tí mo dé nìyẹn tí bàbá mi fi wọlé. Nínú àwọn tí wọ́n ń jẹ́ Nurudeen Hasan àwọn ni. Ìjà filẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run jaari pẹ́. Wọlé àwọn ènìyàn Ọlọ́run. Wọlé adédé àsìkò yìí. Wọlé ajọ́ kan tí mo wá bá yín tẹ́ ní ẹ ṣe báyìí ẹ ṣe báyìí bẹ́ẹ̀ bá ṣe báyìí yóò rí báyìí ó sì rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ ti rí nù. Nígbà míì al-insan يعني يتنكر حتى يجعل عنه الكثير بابا لهم جاري بو ولا دي اسكوي ثلاثه ابناء خلائف وعلمي وكلهم دون الميرام مثل وعلمي شيخنا عبد اللطيف كذا علي شيخنا عبد اللطيف كذا هم شيخنا عبد اللطيف كذا علي هم شيخنا عبد اللطيف كذا علي ورضوان سنتو كلهم عين عالمي ورضوان سنتو كلهم عين عالمي àwọn náà ni mo fi yẹn kí wọn mo kí bàbá wa al-Khalifa ọlọ́run járe yín pẹ́ mo kí bàbá wa Saidi Ali Sise ọlọ́run járe yín pẹ́ mo kí bàbá wa al-Sheikh al-Khalifa Ridwanullah mo wá fi wọn kí gbogbo ojókòó àwọn bàbá àgbàlagbà tí wọn ń bẹ ní ẹgbẹ́ ọ̀tún mo kí bàbá wa Náwọ́lá bàbá wa Arólé Zambo bàbá wa Fẹ̀sọ̀jáyé ọlọ́run járe yín pẹ́ bàbá tí wọ́n ṣẹ̀dé ọlọ́run bá ṣàlékún dáadáa náà tí wọ́n fi tọ́ fún wa ó náà ni pé poverty as a problem in Islam way to overcome it òṣì nínú Islam ẹ rí i pé lọ́dọ̀ àwọn ní akadá tẹ́bá wo ẹ rí i pé tọ́pìkì yẹn ó ti mú case study dání case study yẹn ni pé ti Islam tó wà ń bẹ̀ ọ̀nà tá a fẹ́ gbà fi tírìtì òṣì ọ̀nà òun ni Islam gbà fi tírìtì òṣì case study tí wà ń bẹ̀ pé mi tá a fẹ́ tírìtì nípa ẹ̀ òun ni ọ̀rọ̀ ń pa Islam perspective Islam Islamic perspective lórí tí wọ́n ń pè ní poverty. Bí a bá wo tí wọn àwọn afa ti sọ lọ látàárọ̀ wọ́n ti ṣàlàyé tí ń jẹ́ òṣì fún wa afáwa kan bí wọ́n sọ lẹ́ẹ̀kan pa pé wọ́n ní ká anabi máa ń ṣàdúrà pé Ọlọ́run ṣọ́ mi kó n bí minal kufuri wal fakri aw minal fakri wal kufuri riwaya mi wà tó ní minal kufuri wal fakri Ọlọ́run ṣọ́ mi kó mi ti ń jẹ́ kèfèrí wàhálà mi kó mi ti ń jẹ́ òṣì wọ́n wá ní kadal fakru an yakuna kufran tó sì bá pọ̀ jù òṣì máa ń sọ̀yàn di kèfèrí ni wọ́n ní idha qala al-faqiru inni dha'ibun ila baladin tó sì bá ní mò ń lọ sílùú kan ẹ gbọ́ kèfèrí ò ní kú sí ní màákà jẹ́kẹ́ mi ní o tẹ̀lé ẹ yẹn ni kébi tá a bá ti rí kèfèrí tí a bá ti jẹ́ ìyanjú ìyẹn padà di ẹ̀hàn náà sọ́lọ́run lọ́rùn ni bẹ́ẹ̀ ni wọ́n á já gbé látọ̀dọ̀ àwọn àfà ẹ̀ láti kọ́kọ́ tó ti ń jẹ́ òṣì. Al-Qur'ani ó sọ fún wa yìí pé a máa jura wa lọ. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ó ní hum yaqsimuna rahmata rabbik.
نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون. Aya ìjòyè wa bí a bá wo zọ́ọ̀rù aya yìí gbangba aya yìí a lè kó jòyè wa ń pa yí pé àníírí bákan náà wọ́n lè jọ bí wa lọ́jọ́ kan náà á lòwó jura ẹni lọ wọ́n lè jọ ọkọ wa lè jọ wọlé kéwúnjọ́ kan náà á mọ̀ kéwú jura wa lọ àwa sì lè mọ̀ kéwú jura wa lọ kó wá jásí pẹ́ni tí ó mọ̀ kéwú tẹ́ni tí ń jẹ́ náà kí wàhámù yóò lówó lọ́wọ́ jù náà kí wàhámù lọ. ahum yaksimuna rahmata rabbika nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya. wọ́n lè dá ẹgbẹ́ lẹ̀ láti bí 20 ọdún sẹ́yìn kémi ò dá tèmi lẹ̀ láàrin ọdún kan tí mo dá lẹ̀ yẹn kó ju tiẹ̀ lọ. ahum yaksimuna rahmata rabbika ta ní pín bẹ́ẹ̀. nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati dunya. ọlọ́run ní tí ń jẹ́sẹ̀ mi kálukú àti pín fún yín. ورفعنا بعضهم فوق بعض درجات. a máa jura wa lọ níbi mímọ̀ a máa jura wa lọ níbi ọlá a máa jura wa lọ níbi owó a máa jura wa lọ níbi àṣeyọrí a máa wá jura wa lọ níbi ká ṣe nǹkan kó kalẹ̀ kó tún mọ́júmọ́. ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا. ẹ wo àyà yẹn dáadáa. يتخذ بعضهم بعضا سخريا. ورحمة ربك خير مما يجمعون. àmọ́ ètò eléwu tó dá ń bẹ̀ ni pé ìkẹ́ ọlọ́run kí gbogbo wa wà tí ń jẹ́ kẹ́ ọlọ́run. ọlọ́run wá sọ wípé rahmatu yẹn wa rahmati wasi'at kulla shay'in fasaktubuha lilladhina yu'minun aw yattaquna. ní ti ń jẹ́ ìkẹ́ mi ọlọ́run pin káàkiri gbogbo àwọn èèyàn wasi'at kulla shay'in kò síbi tí kẹ́ ọlọ́run bọ̀. èéṣe kí wọ́n ló fà tó já sí pé lágbájá lówó eléyìí ò ní lágbájá nímà eléyìí ò ní. ọlọ́run ti wá pin ti kálukú fún pé wọ́n tó bá lówó bó o bá ti ní náà ni o ti ná lè yóò ń fi kí sa'atin min sa'atihi. wa man qudira alayhi rizquhu falyunfiq mimma ataahu Allah. لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا. لينفق ذو سعة من سعته. ẹ̀rí pé amúrù tí ń bẹ́ẹ̀ yẹn láàmú amúrù lè ga ibẹ̀ tí ò sí ń bí ni. ẹ sọ fún pé zu sáàtì ẹni tá a bá gbà láyè. لينفق ذو سعة من سعته. ní sáàtì yìí nínú gbàláyè tá a bá ṣe fún ẹ bá a bá ní olówó jẹgbẹ́ rẹ lọ di ó lápá lára ẹlòmíì. bá a bá ní onímọ̀ jẹgbẹ́ rẹ lọ jẹ́kẹ́ ẹlòmíì ó jàǹfààní mímọ̀ rẹ. gbogbo tí ń jáṣìírí lánàá táwọn kan ní tí wọ́n fi mú àwọn èèyàn tán kó pamọ́ sílé tán ní àṣìráàrù eléyìí ṣe kí ni kì í jáde. kò jáde lóòótọ́ sọ́dọ̀ àwọn tí ó wúlò fún tí wọ́n wá padà máa ṣàánú àwọn èèyàn lóde òní. ayé bẹ́ẹ̀ kọ́ ìwọ fi kíní yẹn pamọ́ òfin ṣàánú àwọn èèyàn. lóòótọ́ ìdán pé sírù wà sírù inda khiyari nasi kíni maktumun. amákìtì mánu rẹ̀ náà á wà àwọn tí ó lè lo tí ó wúlò fún torí kó afẹ́ fi tẹ́sì ṣe. Allah. wa man qudira alayhi rizquhu falyunfiq mimma ataahu Allah. àwa tá a bá tún wá ní náà níwọ̀n bá tá a bá ní falyunfiq mimma ataahu Allah nínú tá a bá ní ẹja náà sójú ọ̀nà tọ́lọ́run. ẹ wá já lọ gbé àríkí àwọn àfáàtà ń ṣe wá sí pé òṣì. a ní pírọ́bílẹ́mù púpọ̀ pírọ́bílẹ́mù ìsìlámù bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn tó ń já wọn aṣáájú ẹ̀sìn. ẹ gbọ́ ó bẹ̀rẹ̀ láti àwọn tó ń já wọn aṣáájú ẹ̀sìn. bí ibà ṣe wípé èèyàn ti mọ ìsìlámù dáadáa ni báwọn afáà ti ń ṣe ìsìlámù lóde òní ìyẹn fẹ́ẹ́ sọ pé wọn ò ṣe ìsìlámù wọn. Allah. bí a ṣe gbà bó ti yẹ kó rí ni pé bó bá ń da fáfá kó máa da fún ọmọ kéwú lóòótọ́ ìdí máa ń bẹ ẹ gbọ́ ìdí máa ṣe kí ni ìdí máa ń bẹ
àmọ́ ká má wàá sọ ìdímọ̀ di 419 táwọn mú padà máa wò pé ṣé ó dájú pa ní ayé báyìí bá a bá sì láyé sálùkì yá máa wà yìí ṣóṣùọ̀ ẹ gbọ́ sálùkì yá máa wà yìí ṣe kí ni ṣóṣùọ̀ nítorí pé Ọlọ́run sọ fún wa ó ní wàlá tansa wabtaghi fima ataka Allahu daral akhirah gbogbo àyà tí mo fún yín orí mi ti lò ọkàn bẹ́ẹ̀ wabtaghi fima ataka Allahu daral akhirah nínú tá a bá fún ẹ tá a bá fún wa ṣáájú ẹ̀sìn wabtaghi fima ataka Allahu daral akhirah ìwọ tó ń tẹ̀lé àfà ẹ̀ wá kìyàmà látara pé ń tẹ̀lé ra yín. wàlá tansa nasibaka mina dunya. bá a ti rọra wọ ìbẹ́lẹ̀ mi bá rí báyìí sí ni àwọn àfa yẹn wàhálà wọn pọ̀ ìwọ náà tó kó ságbára sí. bẹ́ẹ̀ kí n ṣe yìí ẹlẹ́mìí ò máa sọ pé ṣọ́n ṣe ìyàwó ni karamọ́ sẹ́nitọ̀ kọ̀ ẹ gbọ́ ìyàwó là ń ṣe ń bí ni ìwà ni gbogbo eléyìí. wàlá tansa nasibaka mina dunya. káwa náà ò máa lu ayé nílò pé táwọn yóò máa wò pé ṣé nǹkan ṣé dáadáa sì ń bẹ́nu Islam. wàásìn kàmá ahsanallahu ilayk. ẹ jẹ́ ká ṣe dáadáa síra wa kájọ ranra wa lọ́wọ́ wàásìn ṣe dáadáa sí mi kàmá ahsanallahu ilayka bọ́lá wọn bá ti ṣe dáadáa sí ẹ ibọ́lá wọn ló sànú ẹ sànú ẹ lómi náà. ṣáà nìkan lẹ́jọ́ ẹ kọ́ tẹ́ ẹjọ́ kéwù. wàásìn ọba tó fà wọ jáde nínú àwọn ẹgbẹ̀rún èèyàn tó ní kí wọ́n máa jẹ́ èèyàn ẹ pọ̀ tẹ́ ẹjọ́ kéwù ó wá fà ẹ́ jáde báyìí. wàásìn ṣe dáadáa kàmá ahsanallahu ilayk. bọ́lá wọn bá ti ṣe dáadáa sí ẹni ó ṣe dáadáa sáwọn tí ń bá ń tẹ̀lé ẹ àbáwọn tẹ́ ẹ bá ń darí àbáwọn tẹ́ ẹ bá ń ṣe wáàsí fún. ìkànnì yẹn wàásìn wá ṣe dáadáa sáwọn èèyàn kàmá ahsanallahu ilayka kúwọ́ náà ti ń fẹ́ kọ́ lọ́wọ́ ṣe dáadáa sí ẹ tó. wala tabghil fasada fil ardi kásì má balẹ̀ jẹ́ inna Allaha la yuhibbul mufsidin. bàbá ń sọ̀rọ̀ Islam ọ̀rọ̀ Islam kí n ti ń jẹ́ Islam pátá orí àwọn afáàlú wa. bá a bá ṣe pé Islam fáwọn èèyàn ni wọ́n ti gbà á wọn àwa kan àwọn ń tẹ̀lé wa ni ní táwa bá sọ fún wọn ni àwa la sọ fún wọn pé ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí àwa táwa ń sọ fún wọn yẹn náà kájọ kan máa rí ní ara wa wọn ni mà wá ìṣúlù wá ìṣì ìlànà tó kíbalà àtàyà ìhà kọlẹ̀ owó àwòwàlà. حتى يئها قلبه أولا يا قوم من أسلم من واعس خلف ما قد قاله في الملا أظهر بين الناس إحسانه وخالف الرحمن لما خلا. يعني بيا وفا ẹjá change iwájú wọn ní fatiwa ọ̀rọ̀ ẹ̀sìn gbà mí máa ń change a máa change tàtàgá yíyàrá yóò máa change bí ìlú bá ti rí bẹ́ẹ̀ environment bá ti rí. àwọ̀ mọ́ra wọn káwọn àmọ́ wa jẹ́ problem fún Islam gbogbo tí ó dáa tó dùn inú Islam ló wà gbogbo tó dáa tó rẹwà kò síbi tá a ti fẹ́ bá tó kọjá Islam. àwa afa náà láwa ẹwọn sìn ọ̀pọ̀lọpọ̀ afa tá à ń dalẹ̀ kéwìlẹ̀ jẹ challenge fún wa ilé kéwù tá a dalẹ̀ certificate yẹn bọ́lá ọmọ yẹn ti fẹ́ fi ṣiṣẹ́ kí la provide. marakisu pọ̀ lọ rẹ́rẹ́rẹ́ markasi olóníranran mà áhìnú mà dárìsì ẹ wá wo ọmọ tí ń jáde mbẹ lọ́dọọdún kó lọ fẹ́ gbé pálí yẹn lọ. ló wá di pé ẹ lọ sí bẹ́ẹ̀ bá dé lásù Lagos State University àfa yìí lásù ló wà Arabic ló ń ṣe ẹ̀yin mélòó lẹ wà ní ilẹ̀ ìṣe Arabic lásù ọ̀hún tó 30 àwọn 26 ni àwọn 200 level bẹ́ẹ̀ sí ìgbà ọjà sí pákàlùkù tó rò pé Arabic gẹrẹ fún kò lè yọwọ́ àwa ní mọ́ṣáláṣí ní ilé àwọn
àfà mọ́ṣáláṣí onílé àfà náà gbogbo kìíní wọ̀nyí ó sì yẹ ká nípalẹ̀ mọ́ fún bí ìgbà pé bá a ṣe ń ti ọmọ síta lọ́dọọdún gan a tún àdìmọ́ poverty ẹ gbọ́ a tún àdìmọ́ poverty àwọn tí wọ́n lọ ṣe visa admin lónìí rànran at least gbogbo bó tilẹ̀ òkórí yóò sá máa gbé pálí káàkiri send cv ẹ send cv ń bọ̀ wáyá wọ́n padà mú ń bì kan ṣé ẹ̀rọ pé tó bá mẹ́rin tó lọ ṣe tó ní bsc ní bóyá kílẹ̀ pé admin business administration tó ń fún òun ní 50 60 70 ṣé ẹ̀rọ kọ́ni tó ń fún arabic ẹ̀rọ pé ẹlẹ́yàmọ̀ tí ó gbà ẹ fi lẹ̀ bẹ́ẹ̀. àwa náà fúnra wa tá a wá já àfa àwa jòkó pé kí ni way out àwa lọ́mọ jáde kò ní ṣe jálàbí kí lẹ pa léṣe kalẹ̀ fún tí ó ṣe bí ò bá rájà àlàbí yóò rí nǹkan míì. àwa mùsùlùmí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní kúlẹ̀ ma ẹ̀ rí pé kò sínú àṣà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa kọjá sí pé tá a bá ti kéwú a máa wọ pé mo tún níṣẹ́ kan lọ́wọ́ a bìlífù pé àdúrà wọ̀ ò gbà ní èmi máa kéwú máa tún níṣẹ́ lọ́wọ́ ẹ gbọ́ àmì mo ọdún mẹ́jọ ń lè kéwú kí n tún níṣẹ́ lálàlà àwọn ilé ìsàkàtà ní kọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni sọ fún wọn pé kúlẹ̀ mọ̀lú ẹ máa ṣiṣẹ́ fasayara Allahu amalakum wa rasuluhu wal mu'minun kó làwọn àfáwà yẹn gan náà níṣẹ́ àwọn níṣẹ́ torí mọ́ríkàsì táwọn náà dálẹ̀ yẹn iṣẹ́ ni ẹ gbọ́ fasayara Allahu amalakum wa rasuluhu wal mu'minuna àfi ká ṣiṣẹ́ ká ní tá a máa ṣe ká máa hádì mọ́ tí ń jẹ́ òṣì ayélóde òní bọ́lọ̀hún bá ti ṣe fún tọ́lọ̀ ìfàfà wa sẹ́nitọ̀ àwọn bàbá wa fẹ̀sẹ̀jáyé bọ́lọ̀hún ti ṣe fún yìí ayé òní gbọ́n tẹ́ fẹ́ sọ. ẹ gbọ́ wàláì hayatun bil amali hayatun muzilatun fa'ilimu bil amali fa'ilimu mudallalun muzallalun. hakikatul qawli àfi kí àná olóde kókó sápádá kó múra dáadáa. bàbá wa ṣé wàlúwa ló ṣe rí ọlọ́run járe wọn pẹ́ àmín wọ́n ṣe gbalẹ̀ kan títòsí ọ̀dọ̀ àmẹ́ àwọn alágbára ní gbarulé bẹ́ẹ̀ bára ò bá dẹ̀yàn kò ní gba 4 bedroom flat lamadíà ẹ̀gbọ́n tí mo sọ bára ò bá dẹ̀ dáadáa fẹsẹ̀jáyé nì ọmọ yìí tí wọ́n ń gbé lẹ̀ nígbà tẹ́ ẹ bá ti náwó 4 bedroom flat ẹ ti ná bí 1 million hayatun bil amali hayatun muzilatun kalamu bila jahe kalamu mudayyun fa in kunta zamali fa anta muhabbabun abayi ẹwà ńbẹ mọkìbúlò wa mọkàyọtìbáwò. àmọ́ ká wà lọ́nà tó dáa àwọn afẹ́ àkànbẹ àníjọra wa àwọn kan dún de pé iṣẹ́ ẹnu ilé mo fẹ́ máa ṣe àwọn máa tún tà sí. àwa nídìí ń pa wípé ìta tá a wà yìí a gbọ́dọ̀ rìfọ́ọ̀mù ẹ̀ ká sì ran ara wa lọ́wọ́ táwa àfáàní yẹn ó wá pọ̀ lọ́dọ̀ àwọn olówó rẹ̀rẹ̀rẹ̀ ìbájẹ́ programu yìí a ti ṣe yìí mo mọ̀ wípé 80% ìnáwó yìí sẹ́nitọ̀ ẹ̀yin lẹ́ máa gbé tí ò bá jẹ́ gbogbo ẹ̀gbọ́n yín lẹ́gbẹ̀ẹ́ mùsùlùmí ò ní rárá wọn lọ́wọ́ ọ̀rọ̀ ara wa ò ṣe kí ni kò kàn wá kí lè mọ̀ kí lè àǹfààní kan pè ń zaka ẹ̀pin ìwọ́tara dẹ̀ yóò transfer sọ́dọ̀ ẹlòmíì mọ ìní dárúkọ àfa kan ọlọ́run járe wọn pẹ́ wọ́n ní kí lè ń bá ohun báwọn ti wà yìí owó táwọn bá gbà ń Saudi bẹ́ẹ̀ ṣe kinní kan jù bẹ́ẹ̀ lọ ẹ̀ lè rí owó táwọn bá rí lẹ́ẹ̀kan lọ́dún ẹ̀yin ò lè rí. bẹ́ẹ̀ ni nígbà tí wákùfù wa Wizaratul Awqaf endowment wa wọ́n pè yàn kóyá wá kẹ́kọ̀ọ́ wọ́n tún máa fún lówó tẹ́ mọ̀ pé wọ́n fẹ́ kí gbèsè ayé ẹ̀dá nìyẹn èyí wà lọ kẹ́kọ̀ọ́ ńlẹ̀ Lárúbáwá ní Saudi ọdún mẹ́rin tí táyé ò bá ṣe ó gbọ́dọ̀ parí ilé láàrin ọdún mẹ́rin yẹn wọ́n ṣe wọ́n ran ara wọn lọ́wọ́ àwa tá a wá já àwa mùsùlùmí tá a náà lówó lọ ẹ já ara wa lọ́wọ́ ẹ̀yẹn wò ó gbogbo mọ́ṣáláṣí kọ̀ọ̀kan wọ́n máa kásùbà kan ẹ máa wo ìtọ́ máa kọ sójú bọ́ọ̀dù owó ẹ lọ wò ó nígbà tó máa kọ total in hand àbí ọ̀nà ti ń kọ 250
kíní kan cash àti báńkì àbí kíní kan wọ́n ní 3,000 ní kíni. àkọ́kọ́ ẹjẹ́ àwa náà rọra wa lọ́wọ́ iṣẹ́ ọlọ́run tá a gbé dání tí ń jó rọrùn náà ni pé káwọn èèyàn sọpọ́tì. bí àfa wa sẹ́nitọ̀ bí wọ́n ti wà mo mọ̀ pé ẹ ti lọ mọ́kà kọ́ bá mú mọ́kà mẹ́ta ẹ lọ papọ̀ lẹ́ẹ̀kan náà ẹ ní lọ ẹ fáwọn èèyàn ni. àwọn òsì lówó tábí sọ pé èèyàn mọ́kà 4, 5, 6 rárá ni àmọ́ èyí tẹ́ ẹ ní ẹ fáwọn tí máa ń bẹ lára mùsùlùmí ẹ fún wọn. pati kan tí ò sí láma ṣe kí ni òun láma wá dálẹ̀. àwa mú gèlè lọ a máa ṣe ẹlẹ́mí ò jẹ gbèsè nítorí ẹ̀ torí ìdí eléyìí àwa mùsùlùmí ẹ̀jẹ̀ àtají ká padà sọ́dọ̀ ọlọ́run kódà kíyàn wáyé kó má lówó ẹ gbọ́ ara ìsọkó ká máa lọ rìn kúrin o afáàjò yẹ wa ó ní àjálà kọ̀kọ́ mú àjálà kọ̀kọ́ mú nínà síríta ìlàlẹ́gì náà àjálà kọ̀kọ́ mú bàbá ọlọ́run jáde ní pé owó ń bẹ lọ́wọ́ ẹ̀ bàbá ahlan wa sahlan wa marhaban bi shakhsiyatikum afáàyàn olówó lọ́wọ́ ni àìmọ́ ìṣàkíyà gẹ́rù bárìsà bàbá àbókí ọlọ́run jáde ní pé ahlan wa sahlan wa marhaban bi fadilatikum bi shakhsiyatikum al-bariza afa ó wà bárìsà lóòótọ́ fil hayati illam yakun bárìsà fil hayati afa la yujallilu anas wa kullu ganiyyin fil uyuni jalilun kullu ganiyyin fil uyuni jalilun gbogbo ọ̀nà máa ń bùkátà pé aláàjì lówó lọ́wọ́ kì í ṣe oríire ni fún yàn ká máa dá sí tọ́lọ́hún káfà náà máa fọ́ rárá pé ẹ̀ẹ́dà èmi náà fi fatia sọ̀pọ́tì yín elélẹ́ẹ̀fì sọ̀pọ́tì wa mo fún yín fatia àti sàlátùl fati sàlátùl fati àti sàlátùl lóòótọ́ àyà kùránì ni o lóye àmọ́ òun fún fatia sàlátùl fati wa ní oyè ẹgbàá ẹ̀ ṣe kí ni ẹ̀fẹ̀ lè kù. Naam, walau kunta sa'akilin, walam tuta sa'riwatan. Walau kunta sa'akilin, bó bá ní làákàyè jù bẹ́ẹ̀ lọ pé lápájá yìí first class ló gbà, walam tuta sa'riwatan. Lam tuta sa'riwatan. Akí àwọn bàbá wa àdínì, Alhaji wa Muhammad Sa'id. Unique motors ọlọmọdé ó bàjẹ́ láyéláyé ọlá nàbí wájú ọlọmọdé highly welcome àfàwà ọ̀nbọ̀ where is governor. Allahumma ya Rabbi salli ala Muhammadin wa sayyidi saadati nabiyyi Muhammad la ilaha illallah unique motors la ilaha illallah. Wọ́n ní ká máa fi yẹn kí bàbá àdínì wá aṣíwájú unique motors bó ní nǹkan ṣe fẹ́ nìyẹn aṣíwájú ẹ wálé. Naam, ibi tá a ti lọ òun ni pé òun náà nìyẹn wàlá ẹgbẹ́ ẹni tí a ti pé àfa sọ̀rọ̀ òjò kù wàlá okùn tàṣà àkìlì wàlá tún tàṣà àríwàtà bó bá mọ kí ó jù bẹ́ẹ̀ lọ bó bá lówó lọ́wọ́ ayé ò ní rí ẹ. kàzálíkà ládéhìn wàlífàkírù zẹ̀lílù òun ní sìn bàbá wa bàbá àdínì alhaji wa the person of alhaji Sa'in Adesina doctor oní unique motto nígbà tí wọ́n dé ẹ̀rí pé ìtànsọ náà nù nígbà tí ẹ wọlé ayé ní you are highly welcome to this occasion bó bá yọ àwọn afọ ọ̀dọ́rùbọ̀ ni ahlan wa sahlan ọmọdé àbá bí ṣàkṣíyàtì òkun tà ń wí náà nù. wàlá òkun tà sáàkì. ṣàkṣíyàtù ń bariza. wàlám tún tà sàrùwàtán àfi ká kírun yín tẹ́ bá wá sí program báyìí. ẹ gbọ́ bírun yín bá wá sí program báyìí ká kí yín ẹni tó yẹ kẹ́ ẹ ṣe ẹni tẹ́ ẹ ṣe lọ́wọ́ ẹni tẹ́ ẹ pàtì. ẹ wá rò pa igbá tọ́lọ́hún ò gbọ́dọ̀ bàjẹ́. ìta ń sọ ni wípé poverty as a problem in Islam ìtì ń jẹ́ òṣì báà fún àwọn sẹ́nitọ̀ bí ò bá bẹ́ẹ̀ bá ara pẹ̀lẹ́ kó dáa fún ẹ̀ ní súnmọ́ wọn. bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì ti wọlé
àdá yín kí lọ́tọ̀ àìlèmí ìsìtọ́rọ̀ òye wọ́n lè tún náà àwọn afáyẹn ṣe rí sí lẹ́gbẹ́já kan dé wọ́n tún dá wà sí dúró lálàlà anábì sọ fún ẹ pé idha ja'akum karimu qawmin fa akrimuhu. Allahu alayhi wa sallam. torí láìfù láwà idha ja'akum karimu qawmin fa akrimuhu bẹ́ẹ̀ bá rẹ́nì kan tọ́lọ́ ń bá ṣe kíni tó bá pọ́n lé ẹ ṣe kíni ẹ pọ́n lé eléyìí ò sí ń kó bóyá pé kíni gbogbo apáta àwa olówó kájíde sọ̀rọ̀ ìsìlámù kárán ìsìlámù lọ́wọ́ kára àwọn mùsùlùmí lọ́wọ́ ẹ má jò ó jásí pé a máa fún yàn lẹ́ja jẹ ẹja kan bọ́n ti ń pa ẹja. alájì yìí iṣẹ́ tó gbé dání owó ti nǹkan báyìí ọ̀dà jẹ́ ìrìn ẹ lọ́wọ́ kí ni pírójẹ́tì yìí tẹ̀ fẹ́ ṣe lọ́wọ́ kì í ṣe pápá náà máa ń sọ pé mọ̀lídìí wa ti ń bọ̀ lọ́nà yìí màálù mẹ́ta la máa ń pa. yes now màálù mẹ́ta la máa ń pa máa raṣọ fún ìyàwó mi máa raṣọ fún kìíní gbogbo àwọn ọ̀rọ̀ kan tí ò sí olówó ló máa wá òkè ẹ ní ambition ẹ ní yes ó ti mọ̀ pé òkè màálù nìkan lẹ́yìn nídìí ẹ máa jẹ màálù lọ ẹ bá nínú mẹ́ta yóò wá fún yín ní màálù ẹyọ kan yóò fún yín ní àpò ráìsì kan sí pé ó dàgbé tá a fà ìfẹ́ ṣe lélẹ̀ bet ẹjọ́ oyè ń pa wípé project wa ni pé mọ́ṣáláṣí la fẹ́ kọ́ ẹ ràn ra mi ní ẹ fún mi ní nǹkan torí ara mi ẹ fún mi lówó torí tọ́lọ́run mo fẹ́ kọ́ mọ́ṣáláṣí ẹ wá wo ìdẹ́gbà lọ́dọ̀ Ọlọ́run gbogbo kìíní wọ̀nyí nínú tá a lè fi eradicate tí ń jẹ́ òṣìnú ìsìláàmù ni àwa tá a bá ní ẹ̀jẹ̀ àná sójú ọ̀nà tọ́lọ́run àwa náà tá a bá ní ẹ má jà sọ̀rọ̀ wa di fáin bàrà àwọn sàálà sá ìlú pọ̀ lóde òní bí àṣà bí ń wá kìíní náà dẹ̀ ní máa ń gbẹ̀yìn ẹ̀ ká máa tọrọ owó kápàdé yàn lóde ká ní aláàjì wàláì ẹran mi kan nù méjèèjì inú kẹ ẹran mi mọ́kà àbí kẹ ẹran mi lọ́gbẹ́ wọn ẹ gbọ́ ẹran mi kan nù méjèèjì bẹ́ẹ̀ inú kẹ ẹran mi mọ́kà àbí kẹ ṣe kí ni kẹ ẹran mi lọ́gbẹ́ wọn àwọn òṣùbù báwo ni ó ṣe rán ẹ lọ́gbẹ́ wọn ní tó ń sọ fún ni pé kó rán mi mọ́kà torí ìdí eléyìí ẹ jẹ́ á padà sọ́dọ̀ Ọlọ́run àwọn àfáà tí ń bá ń bẹ lọ́dọ̀ wa ẹ jẹ́ á tún ṣe àwọn tá a bá jẹ́ mùsùlùmí káwa náà tún ṣe kájọ kúnra wa lọ́wọ́ kájọ ranra wa lọ́wọ́ kájọ yára olówó ṣètò Ọlọ́run ká sì dá a padà bẹ́ẹ̀ ni ara ẹni jẹ́ pé ó lọ lè yáwó ó sì lọ yáwó yẹn náà sọ pé pẹ̀lú ògo Ọlọ́run màá sàṣì débi pé owó yẹn kò ní rántí béèrè lọ́wọ́ mi mọ́ torí ìdí eléyìí inna hadhihi tazkiratun faman sha'a ittakhadha ila rabbi sabila wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin. ọdún tá a pè ní 2020 àwọn àfáàní fọ́ ló mú wa abẹ́ẹ̀kọ́ ilẹ̀ mọ́ ò ní sínú àwọn tó wọ́n ní fọ́ ní òkùtì tí mo mọ̀ alámù ilmàlì yàwó mi wálé amúsí ìkọ̀bùlà owó wọ́n ní fọ́ wọ́n wá ní fọ́ yẹn ó láwọn sẹ́kàn tí máa ń bá irú ẹni gbogbo tí ń ṣẹlẹ̀ yẹn àmọ́ gbogbo bó ti lè wù kó rí nínú ẹ̀ náà làbá wa ẹnu rí dọ̀ṣẹ́ ìyàwó ló tún ra mọ́tò yìí 2020 4 tí kò já náà tí kò já náà tọ́ Ọlọ́run kó ṣàánú gbogbo wa náà ibà yìí tó wà kù tọ́dún yóò fi parí yìí Ọlọ́run má jò bá wa nù sáré àwọn tó ń ṣàmì ò ti dé jókòó yìí má jẹ́ kémi àtìyàwó àtọmọ Ọlọ́run má jẹ́ àbá lọ má wá sọ pé ọdún yìí ti ń parí lọ ọdún yìí ti ń parí lọ ìwọ̀nba tó kù kọ́dún parí múra wọ́n ẹ̀bẹ̀ ṣe lè dùn márè má jẹ́ ń bọ́ ọdún lọ táyà tọmọ ọdún yìí ti ń parí lọ ìwọ̀nba tó kù kọ́dún parí múra wọ́n ẹ̀bẹ̀ ṣe lè dùn márè má jẹ́ ń bọ́ ọdún lọ ọdún yìí ti ń parí lọ ìwọ̀nba tó kù kọ́dún parí múra wọ́n ẹ̀bẹ̀ ṣe lè dùn márè má jẹ́ ń bọ́ ọdún lọ táyà tọmọ ọdún yìí ti ń parí lọ ìwọ̀nba tó kù kọ́dún parí múra wọ́n ẹ̀bẹ̀ ṣe lè dùn márè má jẹ́ ń bọ́ ọdún lọ January February March April May June July August September October November December
gbogbo oṣù tó ń bẹ nínú ọdún mọ̀ra wọ́n ẹ̀bẹ̀ sẹ́lẹ̀ ló máa rí má jẹ́ ń bọ́ ọdún lọ táyà tọmọ ọdún yìí ti ń parí lọ ìwọ̀nba tó kù kọ́ ọdún ó parí mọ̀ra wọ́n ẹ̀bẹ̀ sẹ́lẹ̀ ló máa rí má jẹ́ ń bọ́ ọdún lọ táyà tọmọ. Ó dá mi lójú máa rọdún tuntun. Ó dá mi lójú máa rọdún tuntun. Ẹni tó rọdún yìí kó rọdún tuntun. Ó dá mi lójú máa rọdún tuntun. Bàbá Lágbájì ẹ máa sùn lọ́rùn. Bàbá Lámúnìkún ẹ máa sùn lọ́rùn. Báwa Lákànní ti sọ bá ó ṣe ṣe. Bàbá Lámúnìkún ẹ máa sùn lọ́rùn. Mo kí afáwàgbà Nurudeen Hasan Alákànní Sha'ir al-Markaz. Gbogbo wáàsí tí wọ́n ṣe fún wa wọn ọlọ́run máa ṣàlùbá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bàbá Lágbájì ẹ máa sùn lọ́rùn. Bàbá Lámúnìkún ẹ máa sùn lọ́rùn. Bàbá wa Lákànní ti sọ bá ó ṣe ṣe. Bàbá Lámúnìkún ẹ máa sùn lọ́rùn. Nígbàtí a ń gbọ́ wàásí lọ́wọ́ la rí àwọn ẹni ọlọ́run tí wọ́n wọlé ahlan wa sahlan bi huduri shakhsiyyati shaykha alladhi idha zahaba azhaba. Àwọn àfáà kan bẹ gẹ́gẹ́ bí wọ́n wá sí sọ wọ́n máa ń dá oríire tí wọ́n ṣe ní wọn ò ní mú ọmọ ṣoríire bọ́bá ní atakó wọnú àdó ó kọ́ ọmọ ẹ̀wọ́. Bàbá wa gba Sheikh Abdulrahim akéwkéwé ahlan wa sahlan bí huduri shakhsiyyatikum. Ọba tó ṣe ilé yẹn látàná wá dé ní apádà síbú ọlọ́mọdé ó kàn yín sáà. Àmín. Ọlá nàbí wájú ọlọ́run. La yaj'alukumullahu mudghatan lil madigina. Ẹ bá ń ṣe ábílẹ̀ kan náà. Bákan náà nígbà tí a ń gbọ́ wá sí lọ́wọ́ lárí that's your work. I actually want to go back to the lecture. Sir, I don't know what everybody picked here, but I picked one thing. If we have to eradicate poverty, then we must help ourselves. I don't know who else learned one thing or the other, but I learned that if I have to grow, I have to help you. Then if I have to grow too, someone must help me. So let's hold that. Even if we didn't pick everything he said, but I think with that, we will be able to go. During the lecture, the chief host, or not alone the chief host, but the chief host himself came in. And who else would that be? If not, the Baba Dini of Al-Akhyar Islamic Foundation himself, a doctor, is also a prince, an ambassador of peace, an ambassador of peace, Adebiyi, Mr. Adebiyi or Alhaji Dr. Prince Ambassador Adebiyi Said Adesina, the MD CEO of Unique Motors and Big Bounty Property. I welcome Mr. Femi Adebayo, a renowned artist, a famous artist, has also come to felicitate with us today in order to also help us praise Muhammad sallallahu alaihi wasallam. We welcome you, sir, Mr. Femi Adebayo. We really appreciate your coming. Mr. Femi Adebayo, ahlan wa sahlan. Ẹ káàbọ̀ sí ìjọba Jama'iyatu Al-Akhyar Islamic Foundation. And also, when I was apparently talking about Unique Motors himself, our chief host, Mr. Femi Adebayo is also an ambassador of Unique Motors. Chief host, èmi náà fẹ́ jẹ́ ambassador. Mo fine lọmọkùnrin, mo dẹ̀ lè ta mọ́tò. All right, thank you very much. Allah. Okay. All right, before we push forward, okay, we also have the mother in the house, a director in the ministry of a director in the office of transformation. What's happening, sir? I know, sir. I just want to pick a ministry. The first direction. A first director of innovation in Lagos State, of the Office of Transformation, Creative and Innovation, Office of the Head of Service.
I welcome you, Alaja Oluwatoyin, Rodcat, and Jos. Welcome, ma. I'm also a civil servant from the Ministry of Information, so I will knock on your door very soon, ma. Thank you very much. gbogbo tí gómìnà sọ fún wa látòkèdélẹ̀ wọ́n sọ fún wa pé gbogbo wọn tó débí oníṣẹ̀sìn ayé. Amen. wa insha Allah intiqalan ila khutwati at-taliya wa hiya al-wa'd as-sani. abẹ́ẹ̀kọ́ akramakum Allah al-karim al-amru min al-isti'la ká lọ síbi ètò tí ó kàn tó kàn sìn afọ́fún àti gbogbo ẹni tó ti dé. We welcome everybody. ṣe kí dókítà akí ìyá àfin wọn. We get the woman of the house. kò ní di èbó mọ́. wọ́n ní tíyàwó The ọlọ́lá. wife of an elegant person. wọ́n ní bó tilẹ̀ wù kí wà tẹnìkan da sí ayé tó ìyàwó rẹ̀ ló gbà ọ́ láyè lọ́dún ẹ̀. kódà àfa bọ́ọ̀bà rí àfa kan wọ̀ ọ́ pọn ìyàwó ẹ̀ lé ni. Yes. bí a bá kan ìyàwó àwọn ṣé wa alábùkún bó ti wà yìí. bó tilẹ̀ wù kó ń tọ̀hún tó a sọ̀ kalẹ̀. tọ̀ a tó sọ̀ kalẹ̀ o. bó tilẹ̀ wù kó tó. a gbọ́ lẹ́kítọ̀ ẹlẹ́ẹ̀kejì insha Allah ká tó lọ síbi final program àkàyàwó ló jẹ́ final program lánàá a ṣe competition lánàá ayọ̀ nànú ẹ̀ alfawa gbà tí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run báyìí Maulana Shaykh Tọ́lá Muhammad Shaykh Maulana Shaykh Labib Imatola Ahmad al-Labib Muhammad Labib Imatola for the second lecture of today. Thank you very much, sir. ẹ wò. أعوذ بالله من